time tí mo ti ń ṣe remedy tí mo ti sọ̀rọ̀ nípa onions yìí. This is not the first time. Ìwọ tí o bá sọ pé o lò tó ṣiṣẹ́, did you do it well? Kí ni wàá lọ bá mi wá? Wàá lọ bá mi wá onions yìí bí 20. Wàá bá mi wá ìgò 7up. Wàá bá mi wá aṣọ tí wọ́n fi ń ṣẹ́ ògì. Wàá bá mi wá blender. Wàá wá ọ̀bẹ. You understand? Wàá wá ọ̀bẹ. Yes, blender. Túláàsì ni kò níná. Ẹ lọ ra blender. It's your health, man. It's your health. Ẹ lọ wá blender tí wọ́n máa fi ṣerú àwọn mixture yìí. Yes, and be your doctor at home. DIY. So ẹ wo ọ̀bẹ ẹ fi yọ fún prostate, ẹ fẹ́ tọ́jú prostate yín. Either ó ti enlarge, either ó ti enlarge, either ó ti ẹ̀ mọ̀ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ìwọ ọkùnrin ni ẹ́. Ìwọ ọkùnrin ni ẹ́. Yes. Wàá mú ọ̀bẹ gbogbo tẹ̀yìn yìí ìdọ̀tí yọ kúrò. Wàá wá ṣa wẹ́lẹ́wẹ́lẹ́ gbogbo 20 yẹn. Ó lè ju 20 ló lè mọ́ tó 20. Èmi ń sọ size eléyìí torí a fẹ́ juice nínú ẹ̀ without adding water. Wàá wá kó sí blender, wàá wá blend ẹ̀. Mọ́ fomi sí. Ṣó yé ẹ? Wàá wá mú aṣọ tí wọ́n fi ń ṣẹ́ ògì. Aṣọ tí wọ́n fi ń ṣẹ́ ògì. Wàá wá fi extract juice ara rẹ̀. Wàá make sure pé ó get 33 to 35 cl. Ṣé ẹ rí ìgò 7up yẹn? 35 cl ni. Ǹjọ́ tó bá fẹ́ ṣe, àárọ̀ ni gbọ́dọ̀ ṣe kó tó jẹun. Ó dẹ̀ gbọ́dọ̀ mú tán ní àárọ̀ yẹn. Kò pọn dandan kó mú gàgàgàgà bí ẹni mú mineral. Ó lè mú wàá mọ̀ sípẹ̀. Kò easy láti mú onions o. Kò easy láti mú onions. Yes. Mi ò ní fẹ́ maybe a fi honey sí. Ẹ má fi honey sí. Ẹ bá fẹ́ kó ṣe yín lálàáfíà, kó help yín, ẹ má fi honey sí. Yes. Preferably maybe ginger. But the best, ẹ lò bẹ́ẹ̀. Ẹ lò bẹ́ẹ̀. So yé yín. It's your health, man. So yé yín. So wàá mọ̀ sípẹ̀. Wàá ṣáà make sure pé o lè sípẹ̀ gan fún 1 hour. Kó ṣáà sípẹ̀ kó fi mu 33 or 35 cl yẹn tán. So after 1 hour, àtàrà rẹ ti balẹ̀, o lè mú mi, o lè jẹun. So o ní repeat dá ẹ̀mẹ́ta lágbọ́dọ̀ ṣe o that particular procedure tí mo sọ sí. This particular procedure ẹ̀mẹ́ta ló máa ṣe. So after 3 weeks again, this one tí mo explain tán sínsìn, wàá tún repeat ẹ̀. Ó di ẹ̀ẹ̀mejì nìyẹn. But tó bá ṣe ẹ̀ẹ̀mejì yẹn tán, after 3 weeks again, wàá tún wá ṣe lẹ́ẹ̀kẹta. Tó bá ṣe lẹ́ẹ̀kẹta yẹn tán, ó ti tán nìyẹn, wàá relax until maybe 2 years again or maybe 5 years. Kẹ́ ẹ fi máa protect prostate glands yín. And apart from that, wàá tún rí good result. Ṣé ẹ mọ̀ pé mo share kíní kan níjọ́ wò pé bá a ṣe ń lo onions fún nǹkan ọmọkùnrin tí ò nà. Ṣé ẹ mọ̀ pé mo sọ lọ wá fídíò yẹn. Yes, mo gbé àfẹ́ wá sórí TikTok. Tẹ́ bá wò láti TikTok, full one yẹn wà lórí YouTube. Mo fi onions wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní fídíò yẹn. Yes, we need to treat ourselves torí ọ̀la. So mo dẹ̀ tún ṣe recommendation ìrùkẹ̀rẹ̀ àgbàdo lórí prostate náà. Ẹ lọ wá. Gbogbo recommendation tí mo ti sọ lórí prostate is working and is working well. Then fún ìwọ as ọkùnrin, o ti try gbogbo ẹ̀ kò ṣe, pè mí lórí prostate problems. Ìwọ ọkùnrin, o ti try gbogbo ẹ̀ lórí erectile dysfunction kò ṣe. Ìwọ ọkùnrin, o ti try gbogbo ẹ̀ lórí jẹ̀dí kò ṣe. O ti try gbogbo ẹ̀yin obìnrin náà lórí fibroids kò ṣe. Pè mí. Yes. This is mo sọ fún yín ẹ̀yin obìnrin ẹ pọ̀ lórí social media lórí yes as in lórí page mi ẹ pọ̀. So gbogbo comment gbogbo question yín ẹ fi sí comment. Ṣó yé yín. This is on point. Ìkóṣù ẹ wá ẹ pè. This is on point by 2 using my words for this. Ìkóṣù ẹ tó wá wò ọdún wo ló ti parí last. Oṣù wà lójú ọwọ́ ìkóṣù ẹ wá àwọn tí mò ń sọ nìyẹn o. Bẹ́ẹ̀ ó ti ṣe ìkóṣù ẹ sí 4 years 5 years ó ṣe mọ́. Like seriously, there's a room for improvement. That's what I will say. You understand? We don't need to discourage person. So yeah, tí o bá ti ṣe ìkóṣù for the past 4 or 5 years, just maintain your menopause stage. Maintain it and the sky is the limit. Wàá rí pé wàá mọ fresh. Tó bá maintain ẹ̀, mo ti sọ nípa nǹkan tá a lè lò. Màá wá padà wá sọ nípa yes bí mo ṣe màá explain lẹ́kùnrẹ́rẹ́ bí mo ṣe ṣe ti prostate yìí náà. Màá explain lẹ́kùnrẹ́rẹ́ yes fún management of menopause stage. Yes, this is on point by 2 using my words for the spy for now.